Nínú afárá tọ́jọ́ la mọ̀ tẹ́ lárèrè ní tẹ́kùkù mọ̀ tẹ́ lápá ọmọ bọ́lá o ọmọ Táyọ̀ tí ń sọjọ́ òbí lónìí mọ̀ wá kí pọ́nlé o àbí ọmọ àgbọ̀jà gbọ̀rọ̀ gbéra nílẹ̀ ìwòrí. Some voice on the loose. Ọmọ Bọ́lá ń sọdún ẹ̀ báńkì ọmọ Táyọ̀ ń sọdún ẹ̀ báńkì pọ́nlé àbí àmọ́ máa rè ọmọ Bọ́lá ń sọdún ẹ̀ báńkì kílẹ̀ wí ọmọ Bọ́lá ń sọdún ẹ̀ báńkì ọmọ Táyọ̀ ń sọdún ẹ̀ báńkì pọ́nlé àbí àmọ́ máa rè ọmọ Bọ́lá ń sọdún ẹ̀ báńkì. Ìràwé gbó kí máa jẹyà ó jẹ́ gbó ìràwé ọ̀dàn kí máa jẹyà ó jọ̀dàn ẹlẹ́dàá mi kó máa jẹyà ó jẹ́ mi kílẹ̀ wí. Ìràwé gbó kí máa jẹyà ó jẹ́ gbó ìràwé ọ̀dàn kí máa jẹyà ó jọ̀dàn ẹlẹ́dàá mi kó máa jẹyà ó jẹ́ mi. Ọmọ Bọ́lá ọmọ Táyọ̀ pọ́nlé abiyamọ ti sọdúró ní gbéra nílẹ̀ nǹkan dìde ní ìbádọ́ ẹ̀ lóde tí mo wá bá ṣe àti yá o. Èyí olùsọjílẹ̀ mọ̀dá kọjọkọjọ olóríire tí mo kó bẹ̀rẹ̀ fún olówó yeye àdéhùn mi yeye tolú lọ́pẹ́ yeye olúwaṣe mọ̀dá kọjọkọjọ ní ọdún rẹ̀ lóde òkú ayẹyẹ orúkọ ọdún ọ̀sàdún èyí o ọ̀sàdún èyí o ọ̀sàdún èyí sẹ́ mo ló ṣe tẹ̀mí ní tòwó tọ ọmọ ní tẹ̀lẹ̀tì wá ní kú tí ń ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ ọmọ Táyọ̀ pọ́nlé ọyọ wa mọ̀ pọ́nà mo ní látọ̀ nílò ọmọ Táyọ̀ jáwọ́ ta rẹ̀ lọ pọ́nlé ẹ̀yà pọ́nlé ọmọ Bọ́lá mo pé wà Bọ́lá lé láti Elédùmarè ọba òní bóṣì ọyọ wa mọ̀ pé o ebi rẹ̀ lójú orí ojú rẹ̀ òní rí mi láyé ojú ọ̀sán èrì mi táwọn òde onírà rẹ̀ lápò lóhùn ọba bí ọmọ ẹni rán èmi lẹ́ni tètè kú láyé Bọ́lá òní tètè kú láyé torí mo rójú ọlọ́lá lójú rẹ̀ ni ibi ò wá ní ṣẹlẹ̀ sí ọ kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ rẹ̀ ní lápò lóhùn ọba ó ti yá o. Ọmọ Bọ́lá o ọmọ Táyọ̀ pọ́nlé tí gbogbo alítì ní Texas ní USA ọyá gbéra nílẹ̀ ọkọ̀ dìde ní kálẹ̀lẹ̀ bàbá rẹ̀ ní Iree nílé o. Ọmọ Táyọ̀ kémi lẹ́yìn kálẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ní Iree nílé yín o Iree nílé yín Iree alálùbọ́sà ọmọ àrólú òwe Iree nílé rẹ̀ o Iree nílé ẹ̀gbọ́n Iree alálùbọ́sà ọmọ àrólú òwe Iree dé Iree alálùbọ́sà ọmọ àrólú tún ti dé náà. A kì í rìn nínú ilé àwọn bàbá ẹ̀yìn eré sá ni wọ́n sá ta ló ní Iree òlòdò kó bọ́ síbí ẹ̀gbọ́n náà ta ló sọ pé Iree olómi kó bọ́ síbí kọ́ wá sọ gangan ní abẹ́lẹ́
mo bá kọ́kọ́ dénú lé iná èmi á má bọ́mọ̀ sí bómi mu ebi nínú ilé bàbá rẹ̀ nẹ́ má sí omi òkè wẹ́sẹ̀ omi àgbàrá lélẹ́gbò wẹ̀ nínú ilé ẹ̀yìn gangan elégbò tó bá wẹ̀ mí àṣàrù wọn lójú bí mo bá sì mú mi títí mo sì ń bàbá yín dénú ilé wọn padà lẹ́dẹ̀ẹ́dún nílé bàbá rẹ̀ gangan ni ọmọ nígbò má dé ọmọ nígbò má wọ̀ ìran bàbá yín níwẹ̀ tí gbogbo ọmọge yọwọ́ ọ̀sẹ̀ wọ́n wá pé o tèmi ni ó ṣe tèmi ni ó gbà ẹ̀bẹ̀ ni tí bàbá rẹ̀ gbà tiẹ̀ gangan ló sórí ire ni ọ̀yá wa mọ̀ gbaná mo pé béèyàn bá jókòó ẹni a sì jálè ẹni iná kò rí kí àwọn bàbá rẹ̀ níree ìrè alálùbọ́sà ọmọ arólùmọ̀dẹ́dẹ̀ bàbá rẹ̀ ni ọmọ bẹ́lẹ̀ o ọyọ́bẹ̀tì rẹ̀ bá wọn já kàn ní pẹ́ta ní pẹ̀rí rẹ̀ mọ́ mi kan rárá adéròkè àpè kọ́lé mi jẹ́ ọmọ eégún gbọ́rí àṣà àjànàkú gbọ́rí ìjà níbọ̀ àlébọ̀ lára wájú dídé mọ́dé o èmi ká mọ́ rárá mi débí mo pọ́ mọ́ rẹ̀ olùsọjí rotimi adéwọlé CEO of my click farm and poultry ngangan ló gbá mi lórí àgbo ó pàdé ròkè àpè kan ó bá bí alápàkẹ́wì tí wọ́n wí the one and only police charter ti pé di ara ó yá wá bá mi kí mọ́mọ́ mi ní báńkà bí a máa gbọ́jà gbọ̀ràn èyí ò dúró tọmọ lọ́jọ́ gúnlé èyí ò bímọ tó kọ́mọ tí ń sọdún lónìí bó ti ṣe yóò pé ọmọ sẹ́mi ní lápò lòun ọba ó kójòjò níṣẹ́ ọláyé ó pé wàá dàgbà wàá túbọ̀ dògbò ó pé àgbà